àkókò kékeré ni àkókò yẹn tí kò pẹ́ rárá. Bí àwọn bàbá wa ṣe sọ, nǹkan díẹ̀ náà ni màá kàn sọ. Mo kàn fẹ́ ṣí wa létí kárí àwọn nǹkan kan. Ẹ rí i pé a ti ń gbọ́ pé Buhari ló wà lórí oyè, Buhari kọ́ Buhari ni, àbí? Mo fẹ́ sọ categorically fún yín pé láti 2017 ni Buhari ti kú. That's the truth. February 2017. Ṣùgbọ́n wọ́n wá lọ mú nínú àwọn àbúrò rẹ̀. Ẹ rántí wípé wọ́n da ọ̀dà lọ sí Maradi ní Niger, ìlú ẹ̀ nìyẹn. Ṣé orílẹ̀-èdè tó gbádùn ni máa ṣe irú yẹn? Ṣé ẹ mọ̀ pé ó ṣàkíyèsí yẹn náà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà ní heads of affairs Fúlàní ni gbogbo wọn. Gbogbo àwọn tó wà ní military and all paramilitaries, they are all Fulanis. Ṣé tí wọ́n rí àwọn tó tún wá dàbí ohun tó tiẹ̀ tún bà nínú jẹ́? Tí a bá lọ sí port l'Èkó tàbí NNPC, àwọn number 1 to about number 21, they are all Fulanis. Bẹ́ẹ̀ni, if you don't know. Àwọn ni wọ́n wà bẹ́ẹ̀. Ṣé ẹ dẹ̀ rántí pé Buhari gan fúnra rẹ̀ òun ni Minister of Petroleum. The President and the Minister of Petroleum. Mo rò pé ẹ gẹ̀ẹ́sì àwọn kan.